wá ilé ayé ìlú lásán. Kí la fẹ́ sọ pé àmúwáyé kò sí nǹkan kan. Don't take this personal. When we die, holidays ain't relevant. Yeah, I'm gon' tell you, I know they feel you. Gbọ́, ohun tí ẹ̀mí ń sọ, yeah. Torí a ò lè mú nǹkan kan lọ, ayé ò lọ bí ọ̀pá ìbọn, sán, owó. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Asán lórí asán, gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Asán lórí asán, gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Ọ̀rẹ́ má pàjá yìí. Ọ̀rẹ́ báwo? Ọ̀rẹ́, owó ló jẹ́ mo bẹ́ẹ̀ tán, òsì ló jẹ́ mo mọ̀ ẹ́ rí o. Ìṣọ́ táwọn mọ̀lẹ́bí tí wọ́n ti ẹ̀ mọ̀ pé mò ń ẹ̀ sí tẹ́lẹ̀ tó ṣe ń pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta, ó kọjá àfẹ́rí ròyìn o. Gbọ́dọ̀ omílẹ̀ tó ya èmi lẹ́nu bẹ́ẹ̀ tó ṣe mí káyọ̀fì ni wípé àfi bẹ́ẹ̀ ni pé a lọ sórí móhùnmáwòrán a lọ ṣe public announcement pé ó ti wà lọ́wọ́ má jẹ́ kí n parọ́ fún ẹ olóṣèlú ayé wa. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́, kó ló má dá wa padà sáì dá o. Àmì ẹ̀ pọ̀ báwo wà ní. Bákan náà ni Felix ẹ̀jọ̀ pọ̀ bá mi get àwọn properties kan sí Abuja. Ó ti send àwọn pictures ẹ̀ sí mi gan. Ẹ jẹ́ kí n fi wọ́n. Bọ́lá kí n má parọ́ fún ọ àwọn properties tí mò ń wò bíbá yìí ó kọjá pé ó make sense pàápàá ó gba iye ọ̀rẹ́ mi tètè lọ fún o. Èmi náà rí i pé ó dáa lóòótọ́ rí i pé ó fine òun wà ní ṣe ní lọ wò wá màá mójú ara mi débẹ̀ ni. Wà á mójú ara ẹ débẹ̀ o dẹ̀ tún rí èèyàn sọ torí pé ojú àwo báyìí òun làwo fi ń gbọ̀bẹ̀ má jẹ́ kó pẹ́ rárá kó tètè lọ. H-money ní ẹ̀ṣá. H-money wà. Máa wá dé yà. Kí wá dé yà. Wá bọ̀ àdé mo ṣe máa ń lò ẹ̀ ní. Wọ́n ló máa tẹ́lẹ̀ mi. Máa ná ayé ẹ̀ bàjẹ́. Wà á dúró ló máa tẹ́lẹ̀ mi. Máa ní ojú tiẹ̀. Èmi wà á ìdáwó yà fọ́ síbẹ̀. Màá náà ẹ̀ tó yẹ pé ìyàwó ẹ̀ ò ní dá ẹ̀ mọ̀. Ẹni ìtàn àjọ kan bí ẹ ń fìtàn balẹ̀ ìgbà ò. Ọ̀dàlá ni òun ẹ̀ka sí. Bó ni? Ṣé wàá pa? Mo wà pa. Èwo lẹ wá gbé wá o? Ṣóúnjẹ ẹyẹ ni àbí téèyàn? Méjèèjì ni o, ó wá kú sọ́wọ́ èèyàn tó bá máa jẹ àbí òní jẹ. Ṣé oúnjẹ ẹyẹ làwọn ò wá jẹ? Àbí gbogbo èèyàn ti mọ̀ pé oúnjẹ ẹyẹ ni? Ẹ lè try ẹ̀ o tó bá máa dùn lẹ́nu. Ìyẹn ò sí fún àwọn. Ilé ìkéré. Ẹ wo lè tó ń ní nìyẹn, so mo ní kí má ṣaláì má rà ló jẹ́ kí n ra wá. Ẹni ṣe. Ẹ wo ẹ má fọwọ́ jẹun náà dá. Ẹni ṣe. Ọ̀gá. Lánìí. Ìyẹn ní pé wọn náà máa mú kan jẹ lẹ́nu gate. Irọ́ o, ẹni tàn rè. Ẹni àlọ́ ni mo pè é ìwọ náà máa ń ṣe ọmọ tó straight tó dáa tó yìí. Irọ́ ọ̀gá o, ẹni ìtàn tó mọ́ ń gbóúnjẹ yẹ wá fún wa òun rèé. Ó sọ bẹ́ẹ̀ lóòótọ́ báwo ni my dear. Ẹ ká sí sá yes sir láfíà ní sá. Ó wà alright pẹ̀lẹ́ báwo ni. Pẹ̀lẹ́ ọmọ dada ní ẹlòtọ́. Báwo ni ṣé wàá pa. Ọ̀rẹ́ ọ̀gá nù. Mo fẹ́ máa jáde báyìí tó bá ti dọ̀la kó yọjú sí mi ṣùgbọ́n. Jẹ́ kí n bẹ wá nǹkan kan. Ẹ ṣé gan ni sá o ẹ ṣé o. Ọmọlúwàbí yá gbà. Ẹ ṣé sá o ẹ ṣé o. Bàbá mi bẹ̀ ọ̀dà nǹkan mo fún lówó. Ilé tó ládùúgbà. Lánú kẹ ẹyẹ máa ń sí. Bá mi sí gate fún wa. Ẹjẹ máa ń sí gate. Túmọ̀ díẹ̀ mọ́ ni. Ó yẹ máa bọ̀ ọ̀gá.
Ọlọ́run ló dá mi ṣàánú ìpẹ̀lẹ́sẹ̀ yìí o. Ṣé ti wá jọ? Ẹ̀kọ́ tí mo rò láàárọ̀ iná ni mo gbé mu, kò kú sí nǹkan kan lé. Àmì ó máa fún mi lówó. Èló? 20,000 naira. Ọ̀rẹ́ ọ̀gá Bùdálá ni ó ló fún mi. Kí ló ṣe fún ọ tó fi fún ní 20,000? Mi ì ṣe kankan fún wọn. Tí mo ṣe rí ohun kò kí wọn ni. Wọ́n dẹ̀ fún mi. Ẹni tán, jọ ọkọ mi torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀. Kí ló wà láàrin ìwọ àti wọn? Àbí tí ó bá jẹ́ pé nǹkan kan wà láàrin ìwọ àti á fún ẹ ládùúrú owó tó tó báyìí. Àti pé ẹni tó bá fẹ́ jẹ́ kí n mọ̀ kó wá síbí kí n rí kóun náà rí mi. Àwọn ọkùnrin ìsìn wọn burú o. Kọ́ má lọ fún ẹ lóyún tó kọ́ má lọ sá lọ o. Màámi, mi ì ṣe anything fún wọn. Ẹ ti ẹ̀dùnú. Ṣé èèyàn mọ̀ kó gbàdúrà tá ti ń gbà látọjọ́ ẹ̀? Ọlọ́run ò lè sọ̀kalẹ̀ wá látòkè yẹn ló máa rán sí wa. Ẹ mọ̀ bóyá àdúrà wa ti ń gbà nìyẹn. Àdúrà wa gbà. Àti wípé wọ́n ní pé kí n wá lọ́la. So máa lọ láàárọ̀ ọ̀la. Wọ́n ní kó wá lọ́la. Bẹ́ẹ̀ ni ọ̀gá wọn ní kí n wá lọ́la. Ẹ kò burú tó bá ti dọ̀la jọ ń lọ ni. Èwo la rí ìyá arọ mọ̀. Ẹ̀yin má wọrí. Màá wá fún yín feedback lọ́la. Ó dáa kò burú tó bá gbà tèmi wọ́n gbà tiẹ̀. Àdúrà kan tó wà lẹ́nu fẹ́ tó ń ṣàánú fún ẹ ni pé ohun tó ń rí lára ẹ tó fi ń ṣàánú ẹ Ọlọ́run ní bàjẹ́. Àmín. Ọlọ́run bá mi ṣàánú ẹ náà. Ọlọ́run bá mi tún yàtọ̀ wọn ṣe. Àṣàkẹ́là kan. Ibẹ̀. Báwo ni kú iṣẹ́ My general accountant. Jọ ṣó bá mi rẹ́ mi tán láàárọ̀ yìí. Kò sí ìdébí láàárọ̀ yìí. Ṣé kò sí? Kò sí nǹkan kan. Ẹkùn àdàbà ń pò gèdè bí pẹ́yẹlé ògbò. Ẹyẹlé kúkú gbọ́. Ó kọ́ ọmọ ọ́fíìsà ìtìrì ni. Ṣé Olúwa ní fi ṣe kọ́ nìyẹn? Jẹ́ ẹ̀tàn Àṣàkẹ́. Ó mọ orí ṣẹlẹ̀. Bí mi ṣe ń rọ́mọ yẹn lẹ́nu ọjọ́ mẹ́ta ṣé ó dàbí pé mi rí rárá. Ó wá tuntun lójú mi. Má yẹn tán. Láìpẹ́ ọmọ yẹn. Ẹ ṣe jẹ́ ìbéèrè ọkọ lọ́wọ́ yín. Ṣé ọmọ yẹn ṣé ẹ fẹ́ gbalé síbẹ̀ ni àbẹ́kọ̀ fẹ́? Tí n bá lè mórúkọ mi ni bàbá abẹ tí n bá lè ṣe 3 bedroom flat gan síbẹ̀ máa ṣe síbẹ̀ ọmọ yẹn wà pa gan ni but Ọlọ́run nìkan ló mọ ọkọ ìyàwó ojú ọ̀nà ó ti yẹ. Àgbà ti dé ẹni ìtàn ẹni yìí ó ti yàtọ̀ sẹ́ni ìtàn àná gbogbo ẹ̀ ó ti set. Ó ti yé mi ọ̀rẹ́ ti yé mi ó mọ̀ ní ṣẹlẹ̀ máa ṣiṣẹ́ lọ tí n bá rí Kọ́lá Olóòtú máa wá join ẹ̀. ibẹ̀. o ò lè mọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó sórí láti ìgbà tí àwa mẹ́tẹ̀ẹ̀ta tá a ti jọ wà papọ̀ tá a ti ń ṣe kó tá a ń ṣe ìwọ ni mo nífẹ̀ẹ́ sí jù. ẹ sọ pé lọ. mo kàn ní special interest nínú ẹ. o mọ nǹkan tó ṣe fún mi ni mi ò dààmú mọ́ láti máa wẹ́ran káàkiri o kàn save mi ní stress pé mo kàn ń dààmú káàkiri pé ọmọ wo ni màá mú ọmọ wo ni màá tì bọ̀ lé rárá. kò tó pẹ́ ẹ̀gbọ́n mi kò tó pẹ́ ẹ̀yin ò mọ̀ wípé nǹkan tó sọ pé yẹn ń jẹun ọmọ nìyẹn ẹ ti bẹ̀ sí ní jẹun ọmọ nìyẹn gbogbo nǹkan tẹ kọ́ wa táyà tó yẹ ká máa mẹ́rin wọlé fún ilé kẹ́yìn jókòó sílé kẹ́ máa ṣe bí bàbá láyé tẹ jẹ́ yẹn tó ti kẹ́ máa ṣe wàhálà mọ́ kò tó pẹ́ rárá ẹ̀gbọ́n mi. ó mọ gbọ́ àwọn nǹkan tí mò ń rò tí mo fi wò ó pé gbogbo ọ̀nà ló yẹ kí n máa fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ipe ò jẹ́ kí n dààmú mọ́ mo ronú ìgbà tó fẹ́ jiná mọ́tò sorry ìgbà tó wọṣọ tó no má bínú mo ronú gbogbo ìgbà yẹn mo wá fún wa wò pé a ṣe lóòótọ́ tó wọ̀ báyìí ti dé èèyàn kì í mọ̀ wá èèyàn ó wá ní adúrú obìnrin lọ́wọ́ tó yìí ṣé bó ṣe máa lo láìfẹ́ gbẹ̀yìn náà nìyẹn. ṣe bí wọ́n ṣe bí mi tán báyìí wọ́n sọ fún mi pé wọ́n ṣe bí mi tán báyìí àwọn obìnrin kan dà tẹ̀lé mi lẹ́yìn ní gọ́gọ́gọ́gọ́ wọ́n dà tẹ̀lé mi lẹ́yìn ní. That's nice. àmọ́ ìyà tó ń jẹ ńgbà yẹn tó fi fẹ́ so mọ́ mọ́tò má bínú. ẹ má tún padà sẹ́yìn. àbí o padà sẹ́yìn o ṣe gọ̀dẹ̀ rẹ̀ dídìrín tó lọ jókòó sí Àbújá yẹn ṣó ń pèsè ẹ má wọ orí ẹ bó ṣe wà yẹn o máa ń pè mí from time to time ni o máa ń yọ lórí pé alpha ẹ má rí kó ná gẹ̀rẹ̀ rárá. Badmus jẹ́ kí n worry. ẹ má worry. an injury to one is an injury to all. jọ jẹ́ kí n worry nípa yẹn okay please jọ síbo ni àwọn ọmọ ẹlẹ́lẹ̀ yẹn wà. wọ́n wà ní bíbá lẹ́yìn yẹn bíbá ibẹ̀ náà wà. ọ̀yà ẹ jẹ́ ká wọlé ká gara lọ bá wọn ká di tán ká di kákàká. ó yà àwọn méjì fáìsì bẹ́ẹ̀ ó yà ọmọ ga pọ̀ ó tún wá ní báyìí ó yà oníbàjẹ́ ó yà etí wọn ni. ọ̀ṣà rẹ̀ kí ló wá sí nẹ́tíwọ̀kì tó dà pé òjò ń rọ̀ báyìí
Jacuzzi ti wà online. Jí Màláìkà tó ń gbé ẹ fáwọn jí. Omi kó kíláìntì kò mí kó. Èmi fi gbogbo létò wọ́n bí Emperor Trillion. Rábì. Kàchì. Ojo Zondi. Investor Arab money. Agbáyé. Ojo Zondi. Lavish goals. Ojo Zondi. Emperor Trillion. Motimoyan. Ojo Zondi. Okay. Ramanjago. Let's go there. Ẹ̀bà wá lábì. Ẹ fílẹ̀ fọmọ tó sàbí. Iná the club of property. Ó máa ń bọ̀ gan bíjọba sísùn. Ẹ̀bà wá lábì. Ẹ fílẹ̀ fọmọ tó sàbí. Iná the club of property. Ó máa ń bọ̀ gan bíjọba sísùn. láti wá ilé ayé ìlú lásán èyí kí la fẹ́ sọ pé àmúwáyé kò sí nǹkan kan don't take this personal when we die holidays ain't relevant yeah. I'm gon' tell you I know they feel you gbọ́ ohun tí ẹ̀mí ń sọ yeah. Torí a ò lè mú nǹkan kan lọ ayé ò lọ bí ọ̀pá ìbọn sán owó asán lórí asán ìlàkàkà ilé ayé asán lórí asán gbogbo ìkójọ ayé asán lórí asán ìlàkàkà ilé ayé asán lórí asán gbogbo ìkójọ ayé asán lórí asán ìlàkàkà ilé ayé asán lórí asán gbogbo ìkójọ ayé asán lórí asán kìràkìtà ilé ayé asán lórí asán kìràkìtà ilé ayé asán gbogbo owó ilẹ̀ dúkìá asán Benz Rolls Royce Range Rover asán vanity all it is and everything yeah it's vanity oh don't take this personal all it is and everything ain't relevant yeah I'm gon' tell you I know they feel you gbọ́ ohun tí ẹ̀mí ń sọ yeah. Mr. Felix. Ìwà ìwọ sọ ṣọ apá. Mo apá jáde. Bàbá wo lè ṣọ apá? Ṣé executive wà nílẹ̀? Ó wà nílẹ̀ sure. POS ń kọ́? Ó wà. My name is Bola. My name is Abimbola. Ọmọ Yorùbá ni? Yes, ọmọ Yorùbá ni mí. Báwo ṣé mo lè mẹ́jú báyìí lọ bí a lè fún mi nọ́mbà? Okay, no problem. Ṣé. Torí tí n bá fa gbomi yóò tán. Tí n bá fa gbomi yóò tán orin tọdún ni màmá kọ. Ó lànà lọ̀gá mi o. Orin ọlọ́pọ̀lọ́ máa bọ̀ àgbà o. Tí n bá fa gbomi bá kẹ́. Tí n bá fa gbomi tún gbá. Tí n bá fa gbomi yóò wá ké orin ọlọ́pọ̀lọ́ ni máa kọ. Mo lè lọ́dún láti ìdè kọ́lá. Mo lè lọ́dún lẹ́yìn ìyẹ́ o. Kò ga ju pọ́tébù lọ. Ẹni ọlọ́run ìyẹn ń kọ́. Mo lè lẹ́ni ọlọ́run ìyẹn. Ọkọ mi dé mi mọ́ tí sọ mọ́ jẹ́jẹ́jẹ́jẹ́. Mo lè ní jíde mi kàn sáàkọ́. Mo tán lè lọ́kọ mi dé mà ló mọ́ jẹ́jẹ́jẹ́ kápọ̀. Nǹkan mi ni mo lò mọ́ jẹ́jẹ́ rẹ̀. Jẹ́
Màmú pásù mi tán o. Ọlọ́run ṣàánú mi. Àdánìkan jẹ́ àdánìkan mú àdánìkan sí ń gé á. Àdánìkan gbéná kọ́mpàdì gbéná lé bí ẹran iléyà. Àtijọ́ mo ti wọ sí àyìn ń ọ̀rọ̀ ga tó gbà mí sẹ́rí ń rí wọn rí. Lẹ́yìn ká sọ̀rọ̀ lérí fóònù. Àló bó o ní o ẹ ṣe gbogbo ilé ìwà dáadáa. Ṣé ẹ̀ ń tọ́jú ilé à ń tọ́jú ilé? Èmi àti wọn kàṣà ní àfòyí nìkan náà. Àkàkà jẹ́ 2 cars. Wọ́n nà ní half cars láṣẹ. Wọ́n fi lé lóúnjẹ láàárọ̀, wọ́n fún lóúnjẹ lọ́sàn, wọ́n tán fún lóúnjẹ lálẹ́, yóò tún mọ mi sí ọ̀tán. Àwọn méjèèjì náà jẹ́ láńgbáláńgbá náà léèrè. Ẹlẹ́yẹlé wọn bá ọ lọ. Àforí àfọrùn wọn bá ọ lọ. Abẹ́rẹ́ ayé mi bí. Ṣé ogun láyé ni? Àgbákì èèyàn máa pọ̀. Àgbákì àtàgbà kò rí àwọn bàbá abẹ láwọn ilé mi. Láyé ń bá fàgbọ́ mi yóò bá ká. Orin ọlọ́pọ̀lọ́ ni máa gọ́. Orin olópòlò wa máa bọ́. Ó là bàbá o. Ó rí bàbá o. Ṣé bó ṣe yẹ kó rí ni? Ṣé tójú bá yẹ jù ṣe kó òtún ni? Má sọ̀rọ̀ báyìí. Calm down. Ọlọ́run ọba ìgbọ́jú tó máa rí sí. I swear to you, o ní láti mọ iye cost tí mò ń ṣe. Wo jẹ́ kí n sọ tòótọ́ fún ẹ kò kí n ṣe nǹkan tí mo expect rárá kò ṣe pé mi náà free bẹ́ẹ̀ yẹn o mi ò ní breathing space at all ọ̀nkú ló máa gbé mi lọ sí campus láàárọ̀ wọ́n máa padà wá gbé mi nírọ̀lẹ́ ṣorí weekends lásán gan ó ti máa ń rẹ̀ mí mo tún máa prepare bí mo yẹ máa lọ school Monday ni John torí Ọlọ́run má bínú sí mi. Mi ò bínú jàre ṣó ṣáwà òkè. ṣé díẹ̀ màmá wa ń kọ́. Àlàáfíà ni wọ́n wà báwo ni ṣíwọ́ náà ń pelé ṣá. Alright there kó take care ṣó ti gbọ́. Alright o ṣe mo appreciate mo ti miss ẹ take care. Bye bye. Mo dẹ̀ miss ẹ ṣá ṣé wàá kí mi nìkan. Ẹni ọlá. Bá ti rí bẹ́ẹ̀lì tó máa tó wá ókè bá ti ẹ̀mọ́ bí kọ̀ọ̀kan. Wá. Ṣé wàá like anything? No, like it. Bá ti bẹ́ẹ̀lì tó ti wá ókè. Tibitibi ńkọ́? Tibitibi ibi tí wàá wọ ìwọ nìyẹn. Tibẹ̀tibẹ̀. Oh, serious. Ọ̀rọ̀ kò wo lẹ́nu láti sọ sí òmò pọ́mọ Yorùbá ni ẹni. Ló fẹ́ wo lẹ́nu mi ń bẹ̀. Àwọn méjì máa tí ọ̀nà ṣàṣẹ máa fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ ni. Mo kò right but àti sọ yẹ kó máa pọ́nlé. Okay. Ṣo ṣá wà okay ṣá? Mo wá fún mi wá okay. Kí ló fẹ́ jẹ? Mo ní tí tó bá fún mi mo wá okay láti. Tí bá fún ẹ gbàjú nǹkan. Àmọ́ trust mo pé ó fẹ́ fún mi gbàjú. Okay, jẹ́ kí n bá prepare right. Okay, sure. Yeah, take care. Ṣé ní ètò tó má kò tẹ̀kù mọ́? Ṣé ní iná ló ra gbogbo ilé fún ẹ? Àwọn ẹni tó ó dẹ lójú. Bẹ́ẹ̀ni. Ẹni tó. Jọ ọkọ mi má kẹgbẹ́kẹgbẹ́ o. Jọ torí má kẹgbẹ́kẹgbẹ́ má máa lọ fẹ́ àwọn bàbá àgbàlagbà yẹn o. Àbí? Mami, ẹni yìí ò kàn tiẹ̀ wọn ò dẹnu fẹ́ kọ mi rárá. Mi ò fẹ́ wọn, ó kàn wù wọn kàn ṣoore fún mi ni. Ẹ wo owó tán fún wa lélẹ̀. Ó tún fẹ́ lẹ́dùn owó yìí.
ààrẹ mo ti yọ fẹ́ra lò. Ilé ẹ̀ máa tó. 10,000 lẹ́yìn tó ra gbogbo nǹkan tó ra ètò ó ti kù 10,000. Ọlọ́run á máa bá wa tó ń tàn ṣe o. Ẹni ìtàn ẹni tó ń ṣe irú nǹkan báyìí fún wa látijọ́ yìí. Ó yẹ ká lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ó yẹ kó mú mi lọ sọ́dọ̀ ẹ̀mí kí n lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Jẹ́ ká lọ fẹ̀mí ìmoore hàn fún un. Màámi, ẹ nídìí gbogbo yẹn. Àti pé ẹni yẹn máa ń bízì. Ẹ̀yin ẹ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ láti bí. Ẹ máa ní ẹ ní láti lọ rí wọn. Kò burú. Òun fàdúrà ràn wọ́n lọ́wọ́. Mo dẹ̀ mọ̀ pàdúrà máa gbà lórí wọn. Ọlọ́run máa dáa bá mi wà pẹ̀lú wọn. Gbogbo oore tọ́lọ́run bá ṣe fún wọn, èyí tó mí àti èyí tí omi Ọlọ́run ìfọwọ́bàjẹ́ kan. Àwọn ọmọ tiwọn náà àrá láàánú ibi tán bá wà. Ṣé kí n bá yín po tíì pẹ̀lú. Mo ṣẹ̀ṣẹ̀ mú gàrí tán ni. Má tí ì pò, mo ṣẹ̀ṣẹ̀ mú gàrí tán ni. Kí ló ṣẹlẹ̀ mọ́mì? Ẹ dáhùn. Stand up there. Jesus. Kí ló ṣẹlẹ̀? Joshua wájú yẹn. Ẹ lògùn yín dábàá délé o. Dábàá délé tẹ lògùn yín o. Ẹjọ́ pẹ̀pẹ̀ ẹ bá mi ṣe náà. Lọ́bẹ̀ ò tún wà lọ. Mo ti fún yín lówó tẹ́lẹ̀ o. Ẹ wọlé ẹ̀gbọ́n. Ṣé wà pàǹtí? Abẹ́yìn lẹ́gùn lábẹ́rẹ́. Ẹbí kẹ̀ àmọ́ pààrọ̀ ẹ̀. Wèrè wà o. Ọ̀gá, mo ní sọ fún yín pé mo ti fọ ọkọ̀ tán ni. Bọ̀wọ̀, yàdán. O ti fọ̀ tán. Bẹ́ẹ̀ ni, mo ti fọ tán. Ok, máa ní sọ. Máa ní sọ. Ọ̀gá, ẹ ti ń kọjá ọkọ̀ tí mo fọ. Ọkọ̀ tó fọ̀ lélẹ̀. Eléyìí ni. Ọkọ̀ tí mo sọ pé kò fọ̀ lélẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀gá. Ọkọ̀ tí mo sọ pé kò fọ̀ lélẹ̀. Ta ló fẹ́ nù ẹ̀? Kí lè tó máa ń ṣe báyìí náà? Kí lè tó máa ń gbọ̀? Tó bá ti rí obìnrin nìkan ni wàá máa ránjú wèrè. Ṣé bá tó ti mọ̀ pé kò fọ̀ lélẹ̀? Ẹ mọ́ bínú. Kí ló dé? Kí ló tó ń sá fún mi? Mo fẹ́ lọ fọ náà ni. Tó bá ti ṣe wèrè tó ń ṣe tán kó ló bá mi fọ wá fálọ̀ yẹn. Ó dẹ oko òun. Èmi ni màá ti dé, èmi ní fọkọ̀. Kí ló dé? Ẹ wo aláìsí fẹ́ sún mi.
Ọbásanjọ́ ẹ káàbọ̀ sà. Olórúkọ ọba ẹ káàbọ̀ sà. Ẹ̀yin mú rí láì gba tíkẹ́ẹ̀tì ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ dé dáadáa lédè ẹ̀gún ẹ̀lẹ́ ẹ̀gún ẹ̀lẹ́ ẹ̀gún ẹ̀lẹ́. Ẹ wo yẹ́rí eléyìí tí mo lò ní gbàdé mi rí ìmúra yín lèmi náà wá ní kí n lo ti àwọn ará àlọ́ ní kí n fi ṣàpọ́nlé kí n fi yẹ yín sí ẹ káàbọ̀ ẹ wo ọ̀gá jẹ́ mátẹ̀yìn Ọlọ́run ló ní ẹ wá o torí èmi ti wò pé tẹ́ ẹ bá ẹ dé ní ọ̀sẹ̀ tẹ́ tán dà yìí èmi múra lára mi gbogbo bíkíbi tẹ́ bá wà wọ́n wà bá yín bẹ̀ ni o bẹ́ẹ̀ mo sọ. bàbá mi bo l'Abuja báwo lẹ ti fẹ́ dé bẹ́ẹ̀. ẹ mọ̀ pé bí àwọn èèyàn bá gbé uber wọ́n tẹ princess smooth fún wọn ni èmi náà ti wá communicate pẹ̀lú àwọn oní márùwá mi pé tọ̀ wọ́n sì márùwá wá bá yín bí tẹ́ bá wà ní. ẹ fẹ́ gbé mọ́rùwá wá sí Abuja. igi lèyìn lè ṣe tí ẹ bá fa gbó ẹ̀ yóò tẹ́. wàhálà yín pọ̀. ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀ sílé ọlọ́ra ẹ̀gún náà ẹ pẹ̀lẹ́ iná ilé wa lédè yìí o ilé ńlá gẹ́gẹ́ ni wọ́n ń pè àyín. ẹ fọ́ nìkan ṣá ẹ wò bó ṣe ròyìn yín gẹ́lẹ́ ò ní mo bá yín ó ti sọ̀rọ̀ yín fún mi lọ́pọ̀lọpọ̀. ẹ wo jẹ́rí ẹ lẹ́yìn ànẹ́bí wa mò ń mọ̀ sára láwálé ọ̀sára àti ẹ̀yìn ọlọ́run tí wọ́n ròyìn tá a bá ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ èmi lọ́tọ̀ kan ṣẹ́rí mi tẹ̀ ń wò yìí èèkọ́ tèmi ní ẹ̀yìn ṣẹjọ́ bẹ́ẹ̀ bá wa pè lápèjá ẹ lè pè mí ní ọba ṣẹjọ́ ẹ tán lè àtàṣì àbí kẹ attachment bàbá Ìyábọ̀ kẹ fi join mi torí a collaborate àti bàbá Ìyábọ̀ pẹ̀lú kí n tọ̀ wà lẹ́ẹ̀kẹ́mi yìí ẹ̀ ǹlẹ́ wọ́n máa gbádùn aṣọ yín o ẹni nkẹ̀kẹ́ ló kù kí tọ̀dọ̀ yín kó fi dọ́gba mọ́ tọ̀dọ̀ wọn ni kẹ́yìn ní ọkàn ńlá ní white báyìí ní kẹsẹ́ ní black white black bíi àsíá orílẹ̀-èdè Nàìjíríà wà yín ẹ pẹ̀lẹ́ alálàájà àtàlálàájà lẹ́sẹ̀ ẹ wo ẹ̀yìn ó ní orin kan tá a máa kọ fún àwọn alálàájà àtàlálàájà nígbà tá a wà ń sẹ́yìn lọ́dọ̀ àwọn séwò wa wọ́n máa ní. mọ̀ríyàbá bíkun mọ̀ríyàbá mọ̀ríyàbá bíkun mọ̀ríyàbá yáàlì àjì yáàlì àjà mọ̀ríyàbá bíkun mọ̀ríyàbá ẹ̀kí wọn o mọ̀ríyàbá bíkun mọ̀ríyàbá ẹ̀yẹ wọn sí mọ̀ríyàbá bíkun tún gbára bí mọ̀ríyàbá gbàpọ̀ gbàkéńké gbàkéńké gbàkáńká gbàpóńkó kẹ̀kẹ́ gbàkán. mo lè gbọ́ ìlọrùn náà máa gbọ́ ìlọrùn kún lé o. Wow, your house is very lovely. Iṣẹ́ Ọlọ́run. Tó bá máa, let me take you round. Okay, no problem. Thank you. Bọ́láhàn wàhálà tí Ọlọ́run ò gbé wú ẹ̀ ó dẹ̀ fúnra lára ẹ̀ lọ gbé fún télọ̀ ó bẹ rán bùbá ó rán ṣòkòtò sí ó bẹ rán agbádá ó wá gbùbọ̀ bí ẹ̀wù. Sọ fún mi ná ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní rìn tó fẹ́ máa sílẹ̀ tẹ̀ ná ìwọ níyàwó ìwọ ní ìyàwó ìwọ. Ṣé ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ ni? Dá mi lóhùn. Ẹ̀ṣẹ̀ wà ń bẹ̀. Ṣé ẹ̀ṣẹ̀ wà pé mo fẹ́ yàwó sílé àbúrò àánú kìlọ̀ tó ṣe fún wa pé ká má ní ìyàwó lé. Wá wo bí èyí mi ò wẹ̀ ló mọ ọmọ ìyá kan náà fẹ́ yàwó tọ̀tọ̀ o. Ìkọ́ tó wá wo oníkálukú ló lè fowó ẹ̀ ṣe tó bá wù mí lè fa owó mi dá àrà tó wù mí lè dá kò sáìn láìfọ ẹ láfẹ kò sáìn tèmi kò sáìn ẹ oníkálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kí ló dé wọ́n bí wa pọ̀ ni. Dúró náà òun sọ fún mi ìsìn wípé kí oníkálukú ṣe ọdún ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ nìyẹn. Ó kọ́ mi sẹ́ ó kọ́ mi ó lè lè fẹ́ mo sọ fún yẹn. Wá kí ni ìṣòro ẹ náà? Ìṣòro tèmi. Kò sí kó tó fẹ́ pẹ̀lú láti mi olówó tèmi náà. Báwo wá kọ́ ni wàhálà tiẹ̀? Kí n la ní? Kí ló ṣe? Kí n la ní? Mo ti ń retí kíkanú yín kó sáré yáwọ́ kó gbá kejì lẹ́sẹ̀ lójú ká lọ yanjú ọ̀rọ̀ yìí lọ́sípítù àmọ́ kò sí ìtọ́wọ́ ẹ̀yánu yín no problem. Mo wá rò pé kí ló lè fà á mo rántí pé ẹ ti lówó lọ́wọ́
Olówó Naija, Abi. So, congratulations to you guys. Yes. Millionaire Kinga. Sit down. I wà okay now. Nítorí ó jí ọmọ tó ń ké, ó tún yé ìyá ẹ̀ tó ń bẹ̀. Lóòótọ́, lára àwọn nǹkan tí wọ́n kà fún wa gẹ́gẹ́ bí èèwọ̀, kò sínú ẹ̀ wípé a ò gbọ́dọ̀ fẹ́yàwó sílé. Àmọ́ èèwọ̀ ni fún ẹni tó ní ọpọlọ tí ò dẹ̀ mọ̀ pé kò yẹ kó ń gbéyàwó sílé. Kò sí làákàyè mẹ́. Wọ́n ní pàṣà òfurá pàṣà jáná. Ajá ibà má ti jìn ká nípò náà fura dáadáa. And I want you to remember, an injury to one is an injury to all. Ó bẹ́tà kẹ́ rántí dáadáa. Okay? Okay. I'm more careful. Sir, what's the problem? Are you okay? Yeah, very well. What? This is another Friday. Báwo lọ jà lẹ́yìn? Màámi, ẹ kúlé. Ọkọ mi. Pátàrọ̀. Bó ṣe kọ́kọ́ wọ iná kó lọ bu gàrí sómi kó mu kó fi yẹn ró iná kẹwàá tó jiná. Ẹ wo màámi, ẹ jẹ́ kí n ṣe lè mi. Létà máa ma ṣe. Sọ́dà kò ní jẹ́ pẹ́yìn. Ọ̀rẹ́ ẹ̀ pé o. Tọ́lá. Kí ló sọ? Mi ì rí gbé. Ìgbà tí màá fi súláká débi tí fóònù wà ó ti kọ́ọ̀tì. Mú fún wọn jẹun. Ìṣòro tó wà bẹ́ẹ̀ ni kò sí £1 lórí fóònù yìí ṣùgbọ́n náà ọmọ ìtọ́ ẹ̀pọ̀ bó wà bẹ́ẹ̀ ni màá ti pè padà. Bóyá nǹkan tó dẹ̀ wà important ló fẹ́ sọ ọ́. Ẹ̀wọ̀n ń bọ̀. Nígbà tí ó dẹ̀ ṣe lọ́wọ́ mi tí màá fi pè padà kọ́. Ó wà bẹ́ẹ̀ àbí? Ó wà bẹ́ẹ̀. Ọ̀yá, mo jáde fún mi. Ọ̀gá, kí ló dé ìgbà wo lẹ mẹ́yẹ ń bí? Gbà mú mẹ́yẹ bí? Orí mi kí mẹ́yẹ bí báyìí? Orí mi kí mẹ́yẹ bí? Ẹyin ní mo rò pé mẹ́yẹ. Ọ̀gá, mo dáhùn. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Asán lórí asán, gbogbo ìkójọ ayé asán. Wọ́n sì ní ẹja lọ́jà ń jẹ sọ́la. Ṣé àwọn ẹyẹ ẹgbẹ́ ilé náà ti wá jẹ yìí? Asán lórí asán, gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Asán lórí asán, gbogbo ìkójọ ayé asán. Aláboyún ò lè gbọ́ngbọ́ngbọ́n kó mo yọlẹ̀ tí ń bẹnu rẹ̀ ó lẹ̀ ṣiṣẹ́ tẹ́yẹ ẹyin fò lọ. Ẹyẹ ti fò lọ, ẹyẹ fò lọ ẹjọ́. Ẹ wo bàbá, èmi ń wo wípé ẹyẹ ò lè ṣàdédé fò náà kó wá dàrú fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ẹ̀kan náà ó máa nídìí ni there must be something behind it. Ẹ jọ ta ló wà ní ẹ kí ni nǹkan tó fà. o fẹ́ mọ̀. mo fẹ́ mọ̀ o. ọ̀dà náà ẹ jí alẹ́ ẹlẹ́yọ̀rọ̀ lọ tán ká tó wá fà àbọ̀ fẹ́ di ẹ. Ẹ ní sórí burúkú ìbànújẹ́ ò ní dé báyìí. Ẹ wo bó tiẹ̀ jẹ́ pé lóòótọ́ ẹlẹ́yọ̀rọ̀ tẹ ní pé ká lé dànù yẹn ẹ má lè jìnnà o. Ẹ jẹ́ kó wà nítòsí nítorí pé mo ti wà nínú bísínẹ́sì tipẹ́ mo mọ tó ń ṣẹlẹ̀ ṣó ti yé yín tírú eléyìí bá dẹ̀ ń ṣẹlẹ̀ sí mi lásìkò yìí mo fẹ́ mọ ibi tó ti wá mo fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ tó fi rí bẹ́ẹ̀. Ìkejì ni pé ẹjọ́ tó lọ ṣé ẹyẹ tó fò lọ yìí ṣé bí ò ní kàn mí ẹjọ́ ìkẹta H-Money làwọn èèyàn ń pè mí H-Money náà ń pè mí mi ì fẹ́ kán padà pè mí lákìm orúkọ tó ti ń pè mí tẹ́lẹ̀ nìyẹn káwọn wèrè tó dé èmi ni mo lọ kó wọn wá ẹ wo mi ò sọ ti wọn o bí mi ò ṣe ní dolóṣì mọ́ nítorí bó ṣe wà yìí èmi ni mo lọ mú wọn wá wọ́n ì lè padà tòṣì wọ́n ì lè padà ṣòṣì káàkiri kán máa fẹsẹ̀ rìn lọ́nbi tí wọ́n ti wá tó ti yẹ yín wọ́n lè rí pépà kán pè lówó. Ẹ wá bọ́dà kí mẹ́fì yẹn lè dàrí ta ló pè ní H-Money ìwèrè wo bọ́dà kí ní orúkọ yín àwa ní káyé tí wọ́n bàjẹ́ àbí ẹ lọ jókòó jọ. ẹ wo mo mú ẹ débi ni o. Gbàyẹ wọn kọ́. Mo mọ igbá tí mo lè fọmọ ẹ lórí o. Ẹ má fọkàn lórí olórí burúkú yìí náà. Ẹdúró kí ló dé tẹ́ ń gbà bí ẹni gbàgbọ́ ọtí báyìí. Kí ni ṣe ní? Ntẹ́ ẹ bá wà ní kẹ́ẹ̀kọ́ ojúmọ́ o àsìkò ìjà kọ́ rèé.
ọ̀fọ́nrán ìdárọ̀ ìdàgìrìgì lẹ́kùlé fẹ́ ìyá mà pé yẹ ìyá mà pé yẹ ìyá mà pé yẹ ó tó. sẹ́ẹ̀rì ní koríta tọrọ dé dúró yìí ojú àpá ò lè jojú ara mọ́. ṣé ń gbọ́. bẹ́ẹ̀ ni iṣẹ́ tí mo sì tún ní lọ́wọ́ tá a lè ṣe tó jọ́nà àbáyọ kan ṣoṣo tí ń bẹ ń bibẹ̀ tí n bá parí rẹ̀ èèyàn kan ṣoṣo péré ni ó lọ́ lànà yín tó bá wá wù ó lè fi mẹ̀yìn tó kù tó bá sì wá wù ó lè má fi mọ̀ yín ṣùgbọ́n èèyàn kan péré. bàbá èmi ni màá lówó èmi ni. kí ló dé. ọmọ àwo ni n ti gbà bí kọjá dáadáa èmi àti yín gan ti sọ̀rọ̀ ń bí dáadáa rí ẹ gbọ́ ẹ wò ó ẹni sórí burúkú ọ̀kárẹ̀ ṣe mọ̀ pé náà ẹ kọ́kọ́ ṣe kínní fún káwọn olórí burúkú ètò dé tálẹ́ mi mọ̀ kọ́kọ́ ṣe máa ṣòṣì mi ní lọ́kọ́ wọn wá ṣẹ́gbọ́n èmi náà ní kẹ́ ṣe fún ṣẹ́gbọ́n tó bá ṣe é ṣe lójú àná mi máa tún jẹ́ wọn wò tí n bá lè pè wọn padà. kí ọ̀rọ̀ òun lè sọ lẹ́nu fún ayé náà ṣé àwa ní káyìí tí wọ́n bá jàbí ẹ lọ sùjọ́ ẹ wò bàbá tó bá jẹ́ pé èèyàn tó máa là ni èmi máa là èmi á ẹ̀pù wọn èmi lójú àánú ẹ má wọrí ẹ jẹ́ kí mi là. wọn kú bí yàrá yẹ ẹ̀dá kó kúrò níbi tó wà yẹn. kó lè wọ́ síbẹ̀. má dáwọ́ máa bọ̀nù bí. mo lè wá bá má dáwọ́ olóòfẹ́ tó kúrò bí tí mi bá fọ́ gbámọ́ ẹ lórí ọ̀gbọ́n máa wà rírun. ẹ sinmi ẹ̀dọ̀ ẹ fara yín balẹ̀ ẹ fara yín balẹ̀. ní báyìí ẹ lọ wá ọmọbìnrin tó bá ti bàlágà tájé sì kún sí la dáadáa òun lẹ́ẹ̀mú wa tá a lò tá a bá ti wá lò ó tán tá a parí iṣẹ́ sí la èèyàn kan wà lówó téèyàn kan bá wá lówó bóyá wò ó wà fi mọ̀ wọn ó kú o tí ò bá sì wò ó lè má fi mọ̀ wọn ó kú ẹ̀yìn kẹ́ lọ dárò. tájé kún sí la. bẹ́ẹ̀ ni tájé kún sí la. ìyẹn ni pé wọn náà máa mú kan jẹ lẹ́nu géètì. irọ́ o ẹnì tàn rè. ẹni àlọ́ ni mo pè é ìwọ náà máa ń ṣe ọmọ tó straight tó dáa tó yìí. irọ́ ọ̀gá o ẹni ìtàn tó mọ́ ń gbóúnjẹ yẹ wá fún wa òun rèé. ó tọ́ bẹ́ẹ̀ lóòótọ́ báwo ni my dear. ẹ ká sùn sá yes àlàáfíà ni sá. ó wà all right pẹ̀lẹ́ báwo ni. pẹ̀lẹ́ ọmọ dada ní ẹlòtọ. báwo ni ṣé wàá pa. ọ̀rẹ́ ọ̀gá nù. ẹni ìtàn bàbá màmá èèyàn kan wá ẹni ìtàn ni màmú wá. wá ṣé mọ́mí ẹ̀ ní àbábùrù ẹ̀. rárá ó ti tán. grandpa ẹ ni báwo ni ẹ ṣe kàn yín báwo ló ṣe kàn yín kí ló kàn yín pẹ̀lú ẹni ìtàn bàbá ẹ wò àwa náà mo ta máa mú wa fún yín ẹ máa rànjú mọ́ mi jàre a máa mú mọ́ wa fún yín ṣe ti gbọ́. èmi ló rọ́pọ̀ fún. ẹ̀yin ni. èmi ló rọ́pọ̀ fún. ẹ̀yin ni sẹ́. ẹni ìtàn ni bàbá ẹ̀ ni. àbí láìsí ẹni àfíìsì ló sọ fún mi pé ẹni ìtàn ni bàbá ẹ̀ ni tó sọ fún mi. ọmọkùnrin ẹ má jà ní ayé o. wọ́ kájọ kúrò bí màá fọ́ gbàmọ́ ẹ lórí ìṣẹ̀lẹ̀ ẹ lọ jókòó jáde. ọmọkùnrin má dáwọ́. bọ́dá kí mi má wọrí bàbá màmá èèyàn kan wá èmi ni kẹ́ ẹ ṣe kí nìyẹn fún èmi ni. o bá jẹ mọ́ mi ò bá já burú ẹ tó bá ti mú wá bàbá èmi lè máa padà ṣe fún àfi tó bá jẹ́ wípé àbáramú rẹ jẹ nìyí. ẹ ṣe lọ fẹsẹ̀ Benz, Rosie Royce, Range Rover, our song. Vanity, vanity, all of this and everything, yeah. It's vanity, oh. Don't take this personal. All of this and everything ain't relevant, yeah. I'm gonna tell you, I know they fail you. Go, ohun tí ẹ̀mí ń sọ, yeah. Torí a ò lè mú nǹkan kan lọ, ayé ò lọ bí ọ̀pá ìbọn, sán, owó. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Asán lórí asán, gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Asán lórí asán, gbogbo ìkójọ ayé asán. Iṣẹ́ tí wọ́n nìkan wá dákẹ́ sí nígbà. Wọ́n mi sọ̀rọ̀ náà, kí ló ṣe ẹ́? Fọlá àwọn ni mo bá sọ̀rọ̀ náà. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ́? Èmi àti ẹ ṣàlàjọ wà nínú ilé yìí. Ó dẹ̀ ló ké mi lẹ́yìn ọ̀run náà.
anything tó bá ń bọ́dọ̀ mind ẹ̀ ó yẹ kó lè sọ fún mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ lọ́gànjọ́ òwe tí wọ́n nìkan wá dá dúró sí wa. ọkọ mi ò lè bá mi sọ̀rọ̀ náà àmọ́ ẹ̀kọ́ ọmọ okùn tó sọ̀yọ̀ lérò bá mi sọ̀rọ̀ náà. A problem shared is half solved. Anything to one bother mind it, please tell me. Kò jù bẹ́ẹ̀ lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Ọmọlé ọmọbìnrin. Mọ̀bẹ̀. Ọ̀ṣọ́. Yes. Láti wá ilé ayé ìlú lásán èyí kí la fẹ́ sọ pé àmúwáyé kò sí nǹkan kan èyí. Don't take this personal. When we die, all of this ain't relevant. Yeah, I'm gon' tell you. I know they feel you. Gbọ́, ohun tí ẹ̀mí ń sọ, yeah. Torí a ò lè mú nǹkan kan lọ, ayé ò lọ bí ọ̀pá ìbọn, sán, wọ́wọ́. Asán lórí asán. Ìlàkàkà ilé ayé asán, asán lórí asán, gbogbo ìkójọ ayé asán, asán lórí asán, ìlàkàkà ilé ayé asán, asán lórí asán. Hello, ẹ̀gbọ́n. Badmus, kí ló dé ṣe báyìí? Kí ló ṣẹlẹ̀? Mo kàn wá jàre. Mo ti ń pe Gbọ́láhàn látàárọ̀, kò gbé fóònù. Ok, máa pè láìpẹ́. Wo wàhálà wà o. Wàhálà ńlá gidi ni ó wà o. Wàhálà ńlá gidi ni o. Ibi tọ́rọ̀ wà sí. Àwa mẹ́tẹ̀ẹ̀ta ní láti ríra ó pẹ́ ju ìrọ̀lẹ́ yìí. Ìrọ̀lẹ́ yìí ni. Kí ló ń sọ yìí? Ṣé mo pè ẹ́ báyìí rí ni? Ṣé mo pè ẹ́ ní pé ìjayà báyìí rí ni? Mo la gbọ́dọ̀ ríra nírọ̀lẹ́ yìí ó pẹ́ jù. Mo bó ṣe máa pe Gbọ́láhàn, mo ti pe nọ́mbà ẹ̀ lọ. Bó bá ṣe lè try kí wọn náà bá mi try jọ. A gbọ́dọ̀ ríra o, ìrọ̀lẹ́ yìí ni o, ìrọ̀lẹ́ yìí ni o. Mo bó ṣe máa bá mi pè àbí kó wá lọ sílé. Ọ̀rẹ́ bàbá, máa gé bá sí wọn sìn. Asán lórí asán, kìràkìtà ilé ayé asán, asán lórí asán, kìràkìtà ilé ayé asán, gbogbo owó ilẹ̀ dúkìá asán, Benz Rolls Royce Range Rover asán. Ṣé lè yẹn? Ibẹ̀ nílé mo ṣọ́ọ̀pù ibẹ̀ nílé. Badmus mà ló tún pè mí. Badmus. Don't say this personal. And everything ain't relevant. Don't tell you. I know they fear you. Gbọ́, ohun tí ẹ̀mí ń sọ, yeah. Ẹ káàsán, ẹ ra. Ẹ jọ̀ọ́, Ẹnìtàn ni mo bẹ̀rẹ̀. Ẹnìtàn. Bó bá jẹ́ pé tètè dé ni ẹ bá ka mọ́lé, ó ti lọ tutorial. Oh, tutorial. Ìgbà wo ló lọ? Àtàárọ̀ ló ti lọ. Bí títí mọ́ ń lọ gbogbo ìgbà nù. Bó bá dọwọ́ 4 yóò dé padà. Ok, ó máa tó 4 kó tó dé. Bẹ́ẹ̀ni, tutorial kìíní lọ lọ lákàrí Johnson. Ó popular gan, àwọn èèyàn mọ̀ dáadáa. Oh, okay. All right, no problem. Ẹ ṣé. Ẹ lè rán mi sí. No, ẹ má worry. Ẹ ṣé gan. Níbi àfà. Ọmọ yẹn ò sílẹ̀. Ọlọ́ ti lọ fún tutorial.
Let's go. Let's go. lẹ̀lẹ́ fomi ojú sí rẹ̀ léṣe ẹ́ mo dẹ̀ ń sọ láàárọ̀ mọ́ sọ lọ́sàn-án mo dẹ̀ ń sọ fún ẹ lálẹ́ kó fẹ́ gbọ́. ẹni ìtàn náà padà dé o ti yẹn sìn kò sí wàhálà. ẹ wo òótọ́ ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu bàbá ẹ ṣe sùúrù ẹ̀kọ́ gbóná fẹ́ sùúrù o àti pé ẹsẹ̀ ń yìí ṣé òǹgbẹ bá ṣe ń ronú àti bẹ́ẹ̀ tún ṣe ń sunkún á máa padà sẹ́yìn ṣé ká tún wá bẹ̀rẹ̀ láti ibi pẹlẹbẹ tún bẹ̀rẹ̀ sí mọ́lẹ̀ jẹ. kò ń gbẹ́ mi ìbí lọ́kọ. mi náà mọ̀. ìmọ̀ bí tọmọ mi máa wà báyìí ẹni tó kiri wẹlé yìí látànà ẹ ṣàánú mi. kí ló ń ṣe tó abẹ́ dìgbà jàlá. ẹ jọ̀ọ́ sà má bínú sà. lórí. mo fẹ́ rí yín ni sà. fẹ́ rí mi náà ló wá bẹ́ wọlé bí ìjàlá báyẹn kí ló fà yẹn ń sìn. ẹ lẹ́kọ̀ọ́ o. ẹ má bínú sà. kí ló dé kò sí ẹ ṣàjẹ́ kí rí yín. kí ló wá dé tó jáwọn ló fẹ́ rí. Don't say this personal, all of this and everything ain't relevant. Yeah, I gon' tell you, I know they fair you. Go, don't tell me so, yeah. kí ló fẹ́ ṣe fún ọmọ bàbá ìmọ̀ mẹ́tò tí pààrà orí àwọn lè mú kankan lọ́tẹ̀ ayé ò lọ bí ọ̀pá ìbọn sán owó asán lórí asán ìlàkàkà ilé ayé asán lórí asán gbogbo ìkójọ ayé asán lórí asán ìlàkàkà ilé ayé asán. a kú ewu àdúpẹ́ ẹ ṣe ọlọ́run bá wa wò ọlọ́run bá wa dá sí lágbára ọlọ́run. dókítà àdúrà náà lè ti ń gbà látàárọ̀ àdúrà tí gbogbo wa máa ń gbà ní pé ká gbóhùn ìyá ká gbóhùn ọmọ mi gangan ńkọ́ ọmọ mi ńkọ́. madam ẹ̀yin ò tiẹ̀ ṣe jókòó náà. dókítà ẹ má jẹ́ kí n jókòó ẹ jẹ́ kí n wà báyìí ọmọ mi ńkọ́. bàdé yìí insist pé kẹ́ jókòó. a ní ẹ má jẹ́ kí n jókòó nǹkan tẹ́ bá fẹ́ sọ ní kẹ́ sọ ọmọ mi ńkọ́ ọmọ mi. okay if that's what you want ṣe rí àwa doctor a máa ń gbìyànjú ni ọlọ́run ọba ló máa ń fún wa ṣe get how do I say this madam nǹkan tó ṣẹlẹ̀ ni wípé after so much trying ṣé mo tried and tried ọmọ yẹn survive ṣùgbọ́n a du ìyá yẹn gan o. ẹ try kí ló wá ṣẹlẹ̀ sí. ìyàwó ló kú. Kò yé mi dalẹ̀ lost kò yé mi ìyàwó ló kú.
nínú yọ̀wọ́ dayọ̀ sí pé ẹ sì jẹ́ kẹ́ni tó dúró dìgbà fún mi àfìgbà tẹ́ ẹ fọ́kòkò dùnú mi ọlọ́run o ọba tó ń gbẹ́kun ẹni tí wọ́n yàn jẹ gbogbo ẹ tó bá náwó nínú kó ọmọ mi ẹni tán ó ṣọmọdé ni ó ṣàgbà ni ó jẹ́ kí bá jọkùnrin kí bá jọbìnrin igi oró ni kò máa ké nílé wọ̀ gbogbo ẹni tó sọ mí sí òkùnkùn tó gbaṣọ lára mi gbogbo ẹni tó kọ́ mi lẹ́yìn ọkọ ìbànújẹ́ ayérayé ni kò máa bá wọn nílé wọn igi oró rárá ni kò máa ké nílé wọn ọlọ́run o. Bọ́lá ṣé bó ṣe máa wò rèé tó máa fi gbóúnjẹ tó tọ́ sí ẹ fàjàjẹ àbí ọwọ́ tó ti ń fúnyàn tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ dọwọ́ tó ń tọrọ ayé ò mà kí n kí aláṣẹ ti kú iṣẹ́ wò ó gbọ́ láhùn ìtàkùn tó ní kẹrin máwọ̀dọ̀ ni tòun tẹ̀rín náà jọ máa lọ. láwọn ọmọ tí mo ń gbógun kí ayé wọn má bàjẹ́ láwọn ọmọ tí mo mú gbà tí ò sí nǹkan kan fún ìyálà ìyá tó bí wọn wọ́n fẹ́ pàdé ọ̀rẹ́ dà sẹ́nu àbí èmi tí mò ń gun ẹṣin lọ bá ìyálàjà èèyàn lé ìyálàjà èèyàn tí mò ń gẹṣin lọ bá ń lé àwọn àròkọ àwọn wá fẹ́ gẹṣin bá yàdé mi no láyé ọ̀gá o kò sí wàhálà ó ti yẹ gbogbo èèyàn kò yẹ Badmus sẹ́mi kò yẹ Badmus rárá Badmus ọmọ èrè pé ẹ lọ sí ó ṣerú ẹ fún èmi H-Money okay. àsìyìn gan láàrin mi àti Gbọ́láhàn èmi náà ni mo ní next of kin ẹjọ́ nítorí ọlọ́ ẹjọ́ mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. mo fẹ́ máa béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ẹ̀ mo fẹ́ kó dáhùn wọ́n ní àgbàlẹ́tù ọmọdé làwọ̀ kò sí bí ọmọdé ṣe máa tètè jí dókótó. kò ló máa bá kú tètè. good ẹni abálaba nǹkan. ní bàbá èyí ní bàbá mi. bàbá làkú bàbá yín ni mo jẹ ṣó yẹ kó jẹ́ wọ o mọ̀ kí mo fún ẹ láyè débi pé o fi sọ pé wọ́n fúnra rẹ̀ o ní next of kin mi àbí ìtorí ẹ̀ ló ṣe gùn mí gàràgàrà mo gbẹ́ ẹ lẹ́yìn tán ó wá fẹ́ fi gé mi jẹ àbí.
Why get a possibility? I'll blow up your head. Gbọ́láhàn, o lè ṣe léyìí fún mi. O kọjú ìbọn sí mi. Gbọ́láhàn, kí ló dé tí mo gbá ògbó yín lẹ́yìn tẹ́ fẹ́ fi gé mi jẹ? Kí ló ṣẹlẹ̀? I'm sorry, Bákàlù Láròyé. Jimoni talk less but act more. Bravo. This is my dream man. A go-getter. Well done. You also the woman I desire, a life coach. Tó bá yẹ kó ta méjì, ìkọ́mí làbá máa sọ. Mo pa ìgbélé wọn níbi lọ́nà. And do you know what? What? This calls for a celebration. Sure. I'll be back. Okay. Fishing my love. Here you go. My love. Cheers. Come over. Sit. My baby. Yes, my love. Baby, I'm feeling some pain. Yeah. Fijo. But you're not drinking. I'm drinking. Baby, I'm feeling pain. He who laugh last, laugh best. Bọ́lá, orú àkọ́dá ni kò dàbí tàdágbẹ́ yìí. Ìwọ àti àwọn ọ̀rẹ́ ẹ fa àwọn ọ̀rẹ́ mi ṣògùn owó. Ìgbà tó lọ́wọ́ máa wá ṣe dáadáa fún mi. Ó wá bá mi mú ẹ̀mí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. Ó mú lọ sọ́dọ̀. So, gbogbo owó yìí, a lè tó èmi nìkan ná. I am so lucky. I'm a lucky girl. Oh, I'm sorry. Why me? I'm sorry, baby. I'm wicked. Oh, God. Wicked. Bọ́lá, tó bá tún ayé wá, ò ní máa ṣe kà mọ́. And then, thank you. Thank you very much. Thank you for the money. Bye. Bye. Ciao, ciao.
ilé ayé ìlú lásán. Kí la fẹ́ sọ pé àmúwáyé kò sí nǹkan kan. Don't take this personal. When we die, all of this ain't relevant. Yeah, I'm gon' tell you. I know they feel you. Gbọ́ ohun tí ẹ̀mí ń sọ, yeah. Torí a ò lè mú nǹkan kan lọ, ayé ò lọ bí ọ̀pá ìbọn, sán, wọ́wọ́. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Asán lórí asán, gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Asán lórí asán, gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Asán lórí asán, gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán, kìràkìtà ilé ayé asán. Asán lórí asán, kìràkìtà ilé ayé asán. Gbogbo owó ilẹ̀ dúkìá asán. Benz, Rolls Royce, Range Rover asán. Vanity, all of this and everything, yeah. It's vanity, oh. Don't take this personal. All of this and everything ain't relevant, yeah. I'm gon' tell you, I know they feel you. Gbọ́ ohun tí ẹ̀mí ń sọ, yeah. Torí a ò lè mú nǹkan kan lọ, ayé ò lọ bí ọ̀pá ìbọn, sán, wọ́wọ́. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Asán lórí asán, gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Asán lórí asán, gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán, ìlàkàkà ilé ayé asán. Asán lórí asán, gbogbo ìkójọ ayé asán. Asán lórí asán, kìràkìtà ilé ayé asán. Asán lórí asán, kìràkìtà ilé ayé asán.